Àwọn agbébọn ṣekú pa èèyàn kan, ẹlòmíín náà farapa níbi àkọlù tó wáyé nílùú Òréké ti ìpínlẹ̀ Kwara. Àwọn jàǹdùkú agbébọn ṣe àkọlù sílùú Òréké Igbó eléyìí tó wà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti ṣekú pa èèyàn kan tí wọ́n sì ṣe ẹlòmíín léṣe. Àwọn agbébọn ọ̀hún ni wọ́n wọ aṣọ ológun tí wọ́n sì ya wọ ìlú náà ní nǹkan bíi aago 7 àṣálẹ́. Gẹ́gẹ́ bí àrígbámú ìròyìn, wọ́n yìnbọn mọ́ ẹnìkan ní odò Àwẹ̀rẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú kábíyèsí olórèké tìlú Òréké láti kàn sí àwọn ọmọ ogun tó wà nílùú Òrò Àgọ́ lásìkò tí àkọlù náà ń lọ lọ́wọ́ ló já sí pàbó. Kábíyèsí olórèké tìlú Òréké Ọba Joseph Sunday Afọlábí tó fìdí àkọlù náà múlẹ̀ ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún tí obìnrin wà lára wọn ni wọ́n wá láti ìlú tí kò jìnnà púpọ̀, tí wọ́n sì ṣe alábàápàdé àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tó ń dáàbò bo àwọn ọmọ ilẹ̀ China kan tó wà ní agbègbè náà, níbi tí wọ́n ti rí ìbọn tí wọ́n lò láti fi ṣiṣẹ́ láabi ọ̀hún. Lẹ́yìn àkọlù náà ni wọn kò láǹfààní láti tẹ̀síwájú mọ́ látàrí pé odò Àwẹ̀rẹ̀ tó wà lẹ́yìn ìlú Bàbáńlá ti kún tí wọn ò sì lè sọdá odò náà títí di ní àárọ̀ ọjọ́ kejì kí wọ́n tó ríbi sá lọ. Kábíyèsí tó tún fìdí rẹ̀ múlẹ̀ wípé wọn kì í ṣe adaranjẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé èdè Haúsá ni wọ́n sọ lẹ́nu, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ wípé ará orílẹ̀-èdè alámúlétì ni wọ́n. Nínú ọ̀rọ̀ rẹ̀, alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara DSP Èjìrẹ́ Adéyẹmí tóun ṣàlàyé pé ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà, tó sì tún mú dá àwọn ènìyàn lójú wípé gbogbo ìgbésẹ̀ làwọn ti ń gbé láti rí i pé ààbò tó dájú wà fún ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Kwara. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun.